tí a bá tún àwò dára a rí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àwọn náà wà ní Nàìjíríà báyìí tí wọ́n bá ṣe tí ì padà so wọ́n ti lọ sílé alára wọ́n lọ sílé ajérò ṣùgbọ́n kíní kan tí àwọn èèyàn sọ káàkiri náà ni pé bàbá yìí bóyá yẹ pé akànjú ni tó ní kìláyà sáàgùn dáadáa ṣùgbọ́n wọ́n ní olóyè ti ń sọ̀rọ̀ jù pàápàá mi ò bẹ́yìn náà rí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà tí yẹn bèèrè lọ pé gbàtàn gbòòtè pé wọ́n tẹ̀lé yín lórí bóòlù ṣe ń wọlé sí Nàìjíríà wọ́n ní wẹ́lẹ̀ tó ń sọ yìí àwọn náà sọ pa Kwara wọ́n ní ẹni tí ń sọ̀rọ̀ pé àwọn àṣírí tó yẹ kí wọ́n mú pamọ́ gẹ́gẹ́ bí aṣáájú ogun náà ló ń sọ fún gbogbo èèyàn yìí kí lè rí sí ọ̀rọ̀ ìkísì ni mọ̀ràn yín fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Àgbàlagbà ní Sunday yan pé kò ní tó súnmọ́ mi gan ni tí mo lè bá sọ̀rọ̀ nígbàkigbà tó dẹ̀ lè gbé mi náà sọ̀rọ̀ nígbàkigbà Ọlọ́run ò ní padà lẹ́yìn àwọn èèyàn náà ò ní padà lẹ́yìn. Ṣé mo pé ipò tó wà wọn ipò tó jẹ́ pé inú àwọn kan ò dùn sí i tí wọ́n á dẹ̀ máa wá ìṣubú ẹ̀. Gẹ́gẹ́ bí jagunjagun àti ẹni tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí èèyàn gbọ́dọ̀ máa kíyèsára náà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí èèyàn bá ń sọ torí àwọn kan wọ́n mọ ọ̀rọ̀ tú bí Ọlọ́run ò ṣe jẹ́ ìgbékalẹ̀ ìgbà míì mo lè sọ wá wọ́n á máa bá mi tú wá yẹn wọ́n lè fi sí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá wo ló sọ wá ń bí ló sọ wá gbà ló sọ wá jẹ ló sọ wọ́n á fi sóríṣiríṣi ọ̀nà so fún èyí màá rọ òun náà pé ó gbọ́dọ̀ kán ṣé gbogbo àníyàn máa ń fèsì sọ̀rọ̀ ìgbà míì ẹ̀yin oníròyìn gan wípé ń dá sílẹ̀ òun ló máa ń pọ̀ jù ẹlòmíì mọ́mọ́ ẹ máa ń ti ọgbà lọ́nà fẹ́ pé ọkọ̀ tí ò fẹ́ sọ wá sọ jáde tí ò bá dẹ̀ kíyè sára á ti sọ fún kó nǹkan tó rò pé akéwà ní nǹkan tí mo sọ nítorí ìfẹ́ Ọlọ́run ẹ̀yin lẹ́lẹ́ máa ń fà lórí àwọn máa lọ́yàn tó bá tó ń sọ fẹ́ yan pé ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀ ẹ̀ tó wọ́n mi ẹ̀ tó gbé béèrè yẹn wáyé yé tó èèyàn gbọ́dọ̀ máa fi ọpọlọ àti làákàyè ṣe pẹ̀lú ẹ̀yin oníròyìn ọ̀pọ̀ náà wọ́n ní fi sílẹ̀ náà ó dẹ̀ jẹ́ tó máa òun náà máa ń gba àmọ̀ràn so àwọn tó bá ṣàkíyèsí pé bóyá ó ṣe nǹkan kan tó kù díẹ̀ káàkiri kán máa jẹ́ kó pẹ́ rárá láti ṣàkíyèsí bẹ̀rẹ̀ mọ̀ kó máa ń ṣe àtúnṣe lórí àwọn àárín yẹn then lórí ọ̀rọ̀ àṣírí ilẹ̀ Yorùbá náà á máa sọ lórí yẹn ìdí náà ń pè á sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn kọ̀ọ̀kan wà tí mo máa ń sọ pé kò yẹ ká máa sọ lórí abẹ́gùn tó bá sì jọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá wọ́n bí mo ṣe sọ yẹn àwọn oníròyìn náà máa ń gbà kílẹ̀ tí ẹ̀fẹ́ ṣe náà báwọn lè fẹ́ ṣe ìgbà kan nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì àti ìdálẹ̀ kó tó fi orí abẹ́gùn ni mo wà pa Fúlàní gbọ́ngbọ́n nǹkan tó sọ yìí Ìgbò náà gbọ́ nǹkan tí mo ń sọ yìí àwọn tá a dẹ̀ la fẹ́ kékeré pẹ̀lú náà wọ́n ti gbọ́ gbogbo nǹkan tá a fẹ́ ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń fi àwọn ọ̀rọ̀ kankan àṣírí èèyàn wọ́n máa ń fi sí inú ipò mi èèyàn ní jẹ́ kó jẹ jáde bọ̀ mo mọ̀ pé akẹ́kọ̀ọ́jú èèyàn ni tó dẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó dẹ̀ rẹ́dí láti ṣe ohunkóhun láti gbé ààbò tó péye ó wà nílẹ̀ Yorùbá àjọ wà náà àjọ ń ṣe gbogbo ẹ̀pọ̀ ni ètò gbogbo àbọ̀mù yẹn náà ni ò dánu lórí ẹ̀ pé tán lọ sílẹ̀ kan balẹ̀ ẹ̀jẹ̀ pé ẹ bá rò pé bí Sunday nìkan ló ń gbòye Sunday nìkan ló ń ṣe ní àjọ ń ṣe ní àkọ́kọ́ lẹ́nu ẹ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá ó jẹ wá lógún so Ọlọ́run túbọ̀ máa bá wa tọ́ sọ́nà Ọlọ́run sílẹ̀ èmi náà má pé a sọ̀rọ̀ gbọ́dọ̀ wà very careful pẹ̀lú láti máa dáhùn ọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Bàbá wọn ní ó ń bọ̀ àwọn náà ní amóhundẹ̀dẹ̀ ní báyìí tí a ti ń gbúròó ní Kwara wọ́n ń ṣe díẹ̀díẹ̀ ní gbogbo àwọn Oǹdó pàápàá ní ìlú Ọ̀wọ̀ yẹn ó ti wáyé ṣáájú àsìkò yìí tí a bá wò dáadáa ikọ̀ ẹ̀ṣọ́ tá a gbógílé sí Àmọ̀tẹ́kùn tíjọba fọwọ́ sí ẹ̀yìn OPC náà ni tá a bá ń dárúkọ OPC rìfọ́ọ̀mù wà OPC oríṣiríṣi ẹ̀yìn OPC gan níbo lẹ wà ǹjẹ́ àjọṣepọ̀ tí ẹ wà ṣé ṣọ̀kan wà ṣé ẹ̀ ń bá wọn ti Ìbà Gani Adams sọ̀rọ̀ ẹ̀ ń bá wọn ṣe àbí àwọn lẹ kọ síra yín. iṣẹ́ rí ọ̀rọ̀ ẹ̀ mo ti máa ń sọ tipẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí OPC reformed tí ó dá mi lójú tí mo mọ̀ gbọ́n sí mi kò sí OPC kankan táwọn ò bá ṣe kò lè sí OPC kankan tí ò bá mi ṣe reform ni sí ní ìrora ní àjọṣepọ̀ tó dá wà láàrin wa sí Fáṣẹ̀hùn ní àjọṣepọ̀ tó dá wà láàrin wa sí Gani Adams àjọṣepọ̀ tó dá wà láàrin ara wa pàápàá jùlọ tó bá wá ti ń di pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá
OPC kan bínú sí OPC kan ò kí ń wáyé láàrin yẹn mọ́ oníkálukú máa dìde wọ́n máa gbé gbogbo èdè ayé pé gbogbo ìjọba máa kọ́ gbé gbogbo yẹn sẹ́gbẹ̀ẹ́ náà èyí ẹ̀sìn tó wà lẹ́yìn àkojú ẹ̀ tó bá kojú ẹ̀ tó oníkálukú lè wá padà sí agbègbè ẹ̀ pé ó ti o ìlú wà lórí ọwọ́ mi ìwọ náà wà lórí ọwọ́ ẹ̀ lè máa lọ. But OPC reform yóò kò sí ẹgbẹ́ kankan táwọn ò bá ṣe ọ̀nkà ni o Àgbẹ̀kọ̀yà ni o gbogbo wọn pátápátá là ń bá ṣe. Ǹjẹ́ ṣé agbọ́n wa wà bágbọ́n òsì maybe a forum tẹ̀tí máa ń pàdé tó tiẹ̀ wà ẹ̀yin tẹ́ jágbàgbà bẹ̀ ṣé bò ní ìsọ̀rọ̀ yín sí ṣó ń wáyé ṣá. A máa ń pàdé ó níbi tá a ti máa ń pàdé. Bọ̀ tí Gani Adams nìkan mi ò tí ì máa ṣèpàdé pẹ̀lú wa ó dẹ̀ mọ̀ pé òun náà nípàdé kan tóun náà ń ṣe láyé ọ̀tọ̀ bọ̀dà wa tó kù yẹn Fáṣẹ̀hùn o Nírẹ̀rà o Reformed o Hunters o Àgbẹ̀kọ̀yà o ó lè jẹ́ ta sí ń pàdé àwọn ẹgbẹ́ bẹ̀ yẹn tí èdè wa bó yíra wa pàdé máa ń sọ̀rọ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá a máa ń ṣèpàdé lóòrèkóòrè gbogbo ọdún ṣẹlẹ̀ náà là ń ṣèpàdé lórí ìgbọ́n ọdún tó ń ṣẹlẹ̀ ó náà mú kan fún un pé agbára àti ògìrìwọ̀ náà lu onílùú bẹ́ẹ̀ yẹn kò sí lọ́wọ́ wa àwọn èròjà tá a máa nílò láti fi bẹ̀rẹ̀ nǹkan tá a fẹ́ bẹ̀rẹ̀ yẹn èèyàn ò ní dénú òtútù tán èèyàn ò ní dénú omi tán kó máa kí so ọlọ́gbọ́n dẹ̀ máa ń pọn mílẹ̀ tó ń gbẹ ni so àwọn nǹkan tá a máa nílò láti lò lọ síbi tá à ń lọ yẹn a ní ìrànlọ́wọ́ ní gbogbo yẹn tí ìrànlọ́wọ́ bá wà láti ẹ̀dẹ̀ wà tó yá àtìlẹ́yìn ẹ máa rí i pé gbogbo nǹkan tó ń yẹn máa tán wọ́n kéré gan sí nǹkan tó ń ṣe yẹn because ilé wa wọ́n ti wá bá wa lọ bá wọn lẹ̀ wọ̀n kò sí nǹkan tó fẹ́ mọ̀ ọ́sà tó fẹ́ jẹ́ fún wọn fi tiwa lórí ilẹ̀ wa but a rí ìrànlọ́wọ́ bá a fẹ́ òun ló fà á ló mú dẹ̀wọ̀n pé ìjọba wa jẹ́ kan ṣá tó pé máa dé bá gbogbo kìnìún yẹn tó ráwà náà sùn lórí ẹ̀. tó bàbá Ọlọ́run àti bàbá fún ṣe ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ tí ẹ bá láǹfààní pé ẹ wá wọlé ẹ wọ̀ yẹ̀wò ẹ wọ̀ ààfin pẹ̀lú Ọọ̀ni ìrìṣà kí lè máa sọ fún bàbá tẹ bá wá pé wá sí Nàìjíríà wá pàdé ọba Abdulhakeem Aláàfin tọ̀yọ́ kí lè fẹ́ fún ọ tẹ bá láǹfààní àti rí Olúwo ilẹ̀ Ìwó ọba Abdulrasheed tẹlú 1 àbí 2 kí lè fẹ́ sọ fún Olúwo àtàwọn ọba aláyè òkú tẹ bá ní ẹ ṣe ìwọléwọ̀de tẹ bá láǹfààní ẹ pẹ̀lú wọn kí lè fẹ́ sọ fún wọn lórí eléyìí tó wà nílẹ̀ Yorùbá lásìkò yìí. ẹ ṣe mo dúpẹ́ lójú ìbéèrè tó lágbára gan ni ìbéèrè èsì ẹ̀dẹ̀ ní pé èsì kan náà ni mo ní fún Ọọ̀ni àti Aláàfin. ẹ ṣáwò. tí bá wọlé báyìí láti ní tó jẹ́ èmi àti wọn nìkan la wà nínú ìyẹ̀wò adébdọ̀bálẹ̀ sílẹ̀ lẹ́fún wọn bá ní ìjókòó mi ò ní jókòó wọn àfi gbádùn rẹ̀ tó ń fẹ́ bá wọn sọ màdé kọ́kọ́ bẹ̀wọ̀n màdé kan gbà mí bí mo ṣe mọ̀ sọ bí mo ti fẹ́ gbé kalẹ̀ mi ò lè yájú sí wọn mi ò tó wọn gbà níyànjú mi ò lè pàṣẹ fún wọn. ṣùgbọ́n nǹkan tá a fi máa ń ṣe àjùlọ tó lóyìnbó ń pè ní maturity òun ni wípé èèyàn máa lè tolerate nǹkan á lè endure nǹkan wà á lè fojú fo àwọn kankan wà á lè gba àwọn nǹkan mọ́ra ìyẹn ni wọ́n máa fi ń ṣe àgbà. so mo fẹ́ mọ ẹni tó jẹ́ àgbà lóòótọ́ láàrin ẹ̀yin ọba méjèèjì bóyá ìyẹn ò ní lẹ jẹ́ àgbà ni o ìlàkàyè yín pé jù ni o lẹ́lẹ́fẹ̀ẹ́ lẹ Yorùbá tó ni o àbí Aláàfin ló jẹ́ àgbà ni o ìlàkàyè wọn pé jù ni o lọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá jù ni o pé ẹni tó bá kọ́kọ́ pera wọn náà yín méjèèjì pé nǹkan tó wà nílẹ̀ jẹ́ ká parí ẹ̀ jẹ́ kó tán pátápátá láàrin àwọn méjèèjì òun ló wà ní ipò yẹn náà yín méjèèjì káwọn ẹni tó wọ́n fẹ́ ṣe yẹn náà yín méjèèjì. so nǹkan tí wọ́n bá méjì sọ nìyẹn èyí tó lè kọ́kọ́ pera wọn pé nǹkan tó wà nílẹ̀ máa yẹ anybody rẹ máa yẹ anybody dá tọ́wọ́ wa táwọn méjì yẹn tálàáfíà bá jọba láàrin wọn àlàáfíà ti jọba nílẹ̀ Yorùbá. ṣé wọ́n ti bá ní àǹfààní àti bá Olúwo sọ̀rọ̀ màá jẹ́ kó yí Olúwo pé orúkọ wo lórúkọ tẹ̀ ń jẹ́ kábíyèsí. orúkọ Yorùbá lórúkọ tẹ̀ ń jẹ́. ilẹ̀ ibo náà bí ń sí ilẹ̀ Yorùbá ilẹ̀ ibi náà bí ń sí ìlú ibo lẹ́jọba lé lórí ìlú Yorùbá lẹ́jọba lé lórí ẹ̀sìn Kristẹni ẹ̀sìn Islam ẹ̀sìn àjòjì wọ́n mú wá bá wa ni àwa kan ń ṣe é lóòótọ́ à ń gba àdúrà nílànà yẹn àdúrà dẹ̀ ń gbà ìyẹn wá túmọ̀ sí pé ká tàpá sí ìṣẹ̀dálẹ̀ wa wọ́n ní ọmọ tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ́. màá fẹ́ tẹ̀sán ọ̀rọ̀ tí wọ́n bá yẹn sọ ìkẹ́ lọ tún un fún ara yín bí ṣe kan tẹ̀ ń ṣe ìlú òótọ́ tí Ọlọ́run tẹ̀rù pẹ́ ń ṣe fún yẹn gan tẹ̀rù kó ní nǹkan ó nífẹ̀ẹ́ sí nǹkan tẹ̀ ń ṣe yẹn
ò nífẹ̀ẹ́ sí nǹkan tí Olúwo ń ṣe. Ní kó Olúwo má ṣe ẹ̀sìn Islam pọ̀, kó má fi ẹ̀sìn tí òun ṣe ẹ̀sìn tiwa, kó má fi ba ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́. Tó kọ́ lọ ṣe àtúnṣe lórí àárín yẹn láti make sure pé ọba ni mí, gbogbo ẹ̀sìn ni mo dẹ̀ gbọ́dọ̀ kó mọ́ra, kó dẹ̀ máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú gbogbo ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá pátápátá, tó máa ní ẹ̀sìn kan lẹ̀sìn mi. Olúwo bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn, mo gbà níyànjú, mo dẹ̀ ń gbà ládùúrà pé kọ́ ló ń jẹ́ kó Olúwo gbọ́, ṣùgbọ́n tó Olúwo bá gbọ́ ẹ mọ nǹkan tó máa gbẹ̀yìn. Ṣé bá jọ wà ń bẹ̀ náà ni ẹ jẹ́ ká máa mọ bó ṣe ń lọ náà. Kó ṣe Olúwo nìkan, Olúwo ló kọ̀ wọ́n síta ní o, torí Olúwo ló ń sọ̀rọ̀ jù ní o. Àwọn bá kan wà ní kọ̀ọ̀rọ̀ náà, ìlú ìgbọ̀n ṣe Muslim fẹ́ pé Kírísítẹ́nì tó dẹ̀ kó ń gbé Kírísítẹ́nì ní gbogbo ẹ̀sìn tó wà nínú ìlú yẹn, ó ń gbélé wọn lórí. Ìlú mi náà sí ìlú Ìṣẹ́yìn, mò ń gbọ́ kùrùkùrù nǹkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn á ṣẹlẹ̀ láìpẹ́ yìí, pé wọ́n sọ pé tí ò bá fi ṣe Muslim kò ní lè jọba Ìṣẹ́yìn, òpin máa dé bá irú ẹ̀ gbọ́dọ̀ wáyé láyé máa tó bá rẹ́. Mò ń gbọ́ wùrùwùrù, mi ò tí ì rí díẹ̀ dílẹ̀ bí wọ́n ní ọ̀tún bá fi ń ṣe Mùsùlùmí kò ní lè jọba nílùú Ìṣẹ́yìn. Kò sí nǹkan kan tó jọ, ẹni tó bá kọ́ sí ló gbọ́dọ̀ máa jọba ní Ìṣẹ́yìn. Ọmọ yìí fẹ́ lórí àárín yẹn, mo kàn jù síta ń sìn kọ́ lè máa gbọ́ àwọn tó wà ń díẹ̀ kọ́ lè mọ̀ pé ó ti ń lu síta, wọ́n lè jáwọ́ lọ́bẹ̀ lákàn tí ó yọ, wọ́n lè dè gbómi lákaná, kò lè fi kún ọ̀rọ̀. Gbogbo ṣe rí nìyẹn. Bó ṣe wá rí sáà ká máa fẹ́lẹ̀ ká máa fi ṣe lọ yányán, kí ni ipò Ifá ẹlẹ́rìí ìpín lórí àyànbá nílẹ̀ Yorùbá? Kí ni ipò Ifá ẹlẹ́rìí ìpín ní àsìkò tá a bára wa yìí nínú àyànbá nílẹ̀ Yorùbá? Kí ni ipò Ifá? Ṣé rí tí máa ní kí n sọ̀rọ̀ nípa Ifá, àmà ní kúrò bẹ́ẹ̀ o. Ní kúrò bẹ́ẹ̀ lórí àwọn babaláwo èké, wọ́n ti ba ìlànà yẹn náà, wọ́n ti bàjẹ́, wọ́n ti bà àwọn tó ń jẹ Ifá, wọ́n ti bàjẹ́ torí ìjẹkújẹ tó fẹ́ jẹ. Ṣẹ́ni tí Ifá bá fẹ́ sọ̀rọ̀, Ifá tó ń jẹ Ifá bá máa sọ̀rọ̀ lóòótọ́, wọ́n máa ń jù gbalẹ̀ nígbà ìgbà báyìí, ibi pẹlẹtẹ yẹn ọ̀rọ̀ kan tó ń sọ yẹn náà ló máa tẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ti di pé tẹ bá sọ̀rọ̀ kan sìn tí Ifá kan sọ pé kinní kan, tẹ bá tún débò mi nǹkan mi ló máa sọ, tẹ bá tún débò mi nǹkan mi ló máa sọ. Ìwọ̀n nílẹ̀ Yorùbá pé Yorùbá wá gbapá ìgbà kan kinní kan olùkọ́ ló bí ìgbà kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Tẹ bá dọ́dọ̀ babaláwo kan, kẹ́tì nífa yín lé o, kẹ́tì wọ́n kójú o, kẹ́tún débò mi o, tẹ bá tún dábàá lẹ̀ pẹ́sẹ̀ tẹ́ gba Ifá ẹfẹ́ nípa yín, ẹ̀rí kójú mi ló máa tún ló bí yín. Kí ló wá fà á sà? Ẹ̀jẹ̀ tó ń ṣe ni ìní òkan tọ́nu wọn, ìní wọn ò pé ó ní nǹkan tó fẹ́ jẹ ló ṣe wọ ìlànà yẹn. Àwọn babaláwo gidi wà bọ́ọ̀lù yẹ kúrò lórí nǹkan tí wọ́n bá sọ. Ẹ mọ̀ pé Ifá gba làákàyè, ó gba ìmọ̀ gidi gan. Àwọn olùyẹn pọ̀ gan. Kò ń ṣe nǹkan tí ọkàn lọ pé òun máa ń kọ́jú ẹ tó ń pè sí díẹ̀ tí òun ṣe lànà ẹ̀ tó kàn lóun lọ́wọ́ láríwọ̀. Òun dẹ̀ ló ń bálẹ̀ Yorùbá jẹ́ kí gbogbo àwọn bá tó ń ṣe yàmàyàmà ẹ̀wọ̀n lórí nǹkan ẹ̀ ṣe. Ó ti di pé babaláwo ń dá fáǹsì ẹ̀ tó bá òun ọ̀yà á dẹ̀ máa sọ lójú àwọn èèyàn bí ìpò ń wo Ifá ẹ̀ tó dẹ̀ sọ pé nǹkan tí Ifá sọ nílé nǹkan tí Ifá ò sọ. Tó Ifá gan ń bínú lọ́wọ́lọ́wọ́ gbọ́dọ̀ kọ́kọ́ tu Ifá fúnra ẹ̀. Pé kójú ọ̀run sí wájú Yorùbá ó dẹ̀ dìde fúnra ẹ̀ kó jà fúnra ẹ̀ gbogbo àwọn tó ń ṣe pé Ifá àti bó ti yẹ kó gbógun tí wọ́n fúnra ẹ̀. Tó dà kí Ifá gan lè fẹsẹ̀ múlẹ̀ bó ti yẹ kó fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá. Ìgbàgbọ́ wálẹ̀ Yorùbá nìyẹn ṣe dá fọ́nà wálẹ̀ Yorùbá nìyẹn. Kò tó di di pé ọ̀pọ̀lọpọ̀ ohun ò ní gbàgbọ́ nú ẹ̀. Máa pàdé lọ́nà ẹ̀ lórí ìjẹkújẹ táwọn babaláwo míì fẹ́ jẹ. Ìyẹn wá bá yín ó lè dé ń pa òun iṣẹ́ òun lọ dédé òun ò ní kó òun láwù wá tó ní kó lọ lórí màálù wá kó lọ mẹ́jọ ẹ̀ṣẹ̀ wá kó lọ mú kí ẹni tó lè dé ń pa òun kó lọ sí ẹgbẹ́ òṣèlú orúkọ tó ní kó wá ṣe yẹn. Ìwọ ni bàbá wọn ní fásitì àti ẹ̀ka ti ègbò lọ́wọ́ kí ní ìdá Áfíríkà kó gbé ká fi ṣe náà gbàdìyẹ lọ́yọ̀ ká fi ṣe náà bàbá dẹ̀ ṣe tọ́nà ẹ̀ bá là ọdún kù wá máa mú wá fún ẹ. Ẹ wá máa bí ìlú ẹ̀ owó tó ẹ̀fẹ̀ bì lọ́wọ́ ẹ̀ torí àtijọ́ àti mo ti yín. Ẹ wá máa bèrè lọ́wọ́ ẹni tó ní nǹkan ń ṣe ohun tí ò ní nǹkan ṣe. Tí gbogbo kí ni ẹ ń jẹ́ káwọn èèyàn gbà sẹ́yìn gan nínú ìlànà yẹn. Tó Ifá gangan fúnra ẹ̀ ló gbọ́dọ̀ dìde àwọn tó dẹ̀ ń ṣe babaláwo lótìtọ́ àti lódodo tó ń jára wọn mọ̀. Wọ́n pe àwọn ọjọ́ mi fẹ́ máa dárúkọ anybody but àwọn kan wà tàwọn pé yes. Babaláwo ni wọ́n. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n yẹ kúrò babaláwo gidi ni wọ́n wà bẹ́ẹ̀. Torí àwọn yẹn tó ń mọ̀ra wọn kọ́ pé àwọn ọjọ́ káwọn náà ṣèpàdé. Ẹ má jẹ́ káwọn èèyàn burúkú kan gba ilé ìjẹ́ wọn wà lọ́wọ́. Kẹ̀dẹ̀ bá fọ́ sọ̀rọ̀ wọn tí bá bá ní kẹ́ ṣe kẹ̀dẹ̀ ṣe. Ìgbà kẹ́yìn padà tó dájà dìde gómìnà ìdílé bálẹ̀ Yorùbá.
so àwọn mi ni ẹ o. tó bàbá ẹ ṣe àdúpẹ́ o a máa rí bá o ṣùgbọ́n ká tó máa lọ ẹyọkan lásán náà lè lásán rèé àwọn èèyàn ti ń jáde wọ́n ti ń pariwo 27 gan lẹ́lòmíì wọ́n ti ń wò báyà níyàn wọn náà ni pé ká tún pé kí Bọ́lá Tinubu kó tún wálẹ̀ kan sí ẹ̀ẹ́dẹ̀ sọ pé bí kíní ṣe lọ tí ò bá tẹ́yìn náà yín kan máa jáde ìyí tẹ́tí wá rí bóòlù ṣe lójú yín ṣé ó tẹ́yìn lọ́rùn kí Àkànbí tún padà lẹ́ẹ̀kan sí àbẹ́ níṣẹ́ tẹ́ fẹ́ rán sí Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ. ṣe rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ ó tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn ibi tí máa wà náà nìyẹn torí òwe tán fi kọ́ wa ni pé ọmọ ẹni bàbá ẹni ẹ̀gbọ́n ẹni àbúrò ẹni kò ní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀. káfílẹ̀ kẹsàn-án ẹlòmíì ń di. ọmọ ẹlòmíì ibi tí máa wà náà ni mo wà yẹn bọ̀tàdúrà mi ni pé kán ṣe kó dáa torí nǹkan tá a bá ṣe léyìn ọ̀rọ̀ tán ni ó di ọ̀la mi ò dẹ̀ ní yé sọ gbogbo ètò tẹ̀ ń nílẹ̀ yẹn tí ò bá tí ì yanjú ọ̀rọ̀ ibi tó ń pa wa mẹ̀kúnnù àwa ò tí ì rí nǹkan kan o torí ọjọ́ iwájú tẹ̀ ń ṣe pé kó lè dá ẹ jẹ́ ká sì máa rí àpẹẹrẹ. báyìí òun ló ṣe pàtàkì ju ká sì máa rí àpẹẹrẹ báyìí òun ló ṣe pàtàkì. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ààbò lẹ́wà ẹ jẹ́ kó mú ọmú láyé àárín. ẹ má dáadáa àwọn gómìnà nìkan ẹ má dáadáa àwọn ọba ẹ má dáadáa àwọn alága ìjọba ìbílẹ̀ ẹ̀yin fúnra ara yín ẹ bá wa dá sí ọ̀rọ̀ yẹn. ẹ dẹ̀ mọ̀ ń pa ọ̀rọ̀ OPC yé ẹ̀yin náà dáadáa torí ẹ bá wa ṣe ẹ bá wa jẹ ẹ bá wa mú adóyún sí gbogbo ẹ náà ni kò dẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ fẹ́ bá àánú kì í dúró tì í. so ẹ dìde sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ bá gbé ìgbésẹ̀ tó tó àti tó yẹ kí ìbáṣepọ̀ tó lágbára tó dánwọ́n kó lè wà láàárín àwọn tó jẹ́ pé afẹ́fẹ́ awálẹ̀ láti jà fúnlẹ̀ Yorùbá àtàwọn agbófinró tí wọ́n gbowó oṣù yẹn láti jọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti àwọn tó fẹ́ da ìjọba àdúrà àtọ́kẹ̀ sí ìdàrú náà yàtọ̀. adúpẹ́ o a máa rí bá o ẹ ṣe gan inú mi dùn ara mi yá mo sì nígbà pé gbogbo eléyìí tí ẹ sọ yìí náà èyí tí ẹ fi bá lára wí tẹ fi bá jèrò wọn náà ni wọn á gbọ́ tí ilẹ̀ Yorùbá sì túbọ̀ tẹ̀síwájú Oòduà ò ní bàjẹ́ o yóò mọ̀ tẹ̀síwájú náà ni reformed OPC iṣẹ́ takuntakun lè ń ṣe kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ ṣé ó dàbọ̀ mo dúpẹ́ sá o ẹ ṣé o thank you sir.